Mo kí gbogbo ojú tó ń wò mí ní òwúrọ̀ yìí pé a kú ojúmọ́, a kú ojúmọ́, a kú ojúmọ́ mọ́ o. A sì kí ọkùnrin àti obìnrin onílé àti àlejò. Orúkọ mi ò yí padà, orúkọ mi náà ni Ọmọọba Àlùkò Samuel tí mo jẹ́ ààrẹ aṣojú àwòkọ́ṣe Yorùbá. Mo tún wá sí orí ètò ní àkókò yìí nípa wípé ohun tí à ń ṣe ní èní tó jẹ́ ọdún ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe làgbà, kò sí nǹkan tí a lè fi ìṣẹ̀ṣe ṣe. Mo kí gbogbo ládéládé, mo kí gbogbo lọ́balọ́ba, mo sì kí gbogbo àwọn ìjòyè àti àwọn tó ń ṣe ọdún ìṣẹ̀ṣe lénìí pé ìṣẹ̀ṣe á gbé wa o láṣẹ Elédùà. Àní fi èyí ṣe àṣemọ̀ fún gbogbo wa o. Ẹ ṣé gan, inú mi dùn. Ṣùgbọ́n lọ́wọ́ bá ti ṣe ń lọ, ọ̀tún tó fẹ́ fà yọ, tó fẹ́ sọ ni pé lórí títí awuyewuye tó ń lọ lọ́wọ́ nípa bàbá wa Ọba Ọjájá, Ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì ti Ilé Ifẹ̀ tí wọ́n jẹ́ bàbá wa ní ilẹ̀ Káàárọ̀-o-ò-jíire àti Aláàfin Ọ̀yọ́. Ọ̀tún fà awuyewuye wípé àwọn fún wọn ní wákàtí méjìdínláàádọ́ta wípé kí wọ́n fi ẹni tó fi jẹ oyè wípé kí wọ́n gba oyè ní ọwọ́ rẹ̀, pé wọ́n ní ẹ̀tọ́ láti fi ẹni náà jẹ oyè. Kò yẹ kí irú èyí máa ṣẹlẹ̀ ní ilẹ̀ Káàárọ̀-o-ò-jíire gẹ́gẹ́ bí ẹ̀yin tí à ń fojú rò gẹ́gẹ́ bí bàbá àti àgbàlagbà tí à ń fojú wò. Gbogbo eléyìí kò ní jẹ́ kí ilẹ̀ Káàárọ̀-o-ò-jíire kó ní ìlọsíwájú. Mo rọ̀ yín ni o, torí a gbọdọ̀ bú lọ́balọ́ba àti ládéládé, kò gba ẹnu wa láti bú yín, ṣùgbọ́n a kàn ní láti gbà yín ní ìyànjú ni ká fi ní ọ̀rọ̀ ìmọ̀ràn. Ọba Aládélúà Aláàfin ti ìlú Ọ̀yọ́, mo fẹ́ kẹ́ ẹ ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù tó kẹ́ ẹ má fi orí adé wọ́lẹ̀, torí ẹ ń fi orí adé wọ́lẹ̀ ní eléyìí tí mò ń rí yìí. Tó pé ìgbà tí àwọn bàbá wa tó ń wà níbẹ̀, wọ́n ní pé torí àìṣedéédé ará ayé la fi rántí ará ọ̀run. Ìgbà tí àwọn bàbá wa tó wà ní orí ipò, wọ́n ò fi orí adé wọ́lẹ̀ ní gbogbo ìgbà tó wà ní orí ipò. Kí ló wá dé tẹ̀yìn tí ẹ wọ bàtà wọn tí ẹ wá ń fi orí adé wọ́lẹ̀? Ibi gẹ́gẹ́ ni à ń bá àgbà. Mo fẹ́ kí ẹ jókòó, kí ẹ tún èrò yín pa wípé gbogbo nǹkan tí ẹ̀ ń ṣe yìí ó lòdì sí ìdàgbàsókè ilẹ̀ Káàárọ̀-o-ò-jíire. Nígbà tí ẹ̀yin tí ẹ jẹ́ lọ́balọ́ba tí ẹ wá ń fa ipò èmi ò jù ẹ lọ, ìwọ ò jù mí lọ, kí ni ohun tí ẹ̀ ń gbìn sílẹ̀ fún àwa tí à ń bọ̀ ní ẹ̀yìn? Gbogbo etí tó bá ń gbọ́ mi ní àkókò yìí, ojú wo lẹ̀yin fi wo ọ̀rọ̀ yìí wípé tí Aláàfin Ọ̀yọ́ àti Ọba Ọjájá Ògúnwùsì Ẹniìtàn wípé tó ń fà wípé èmi ò jù ẹ lọ, ìwọ ò jù mí lọ. Ṣùgbọ́n mo jẹ́rìí bàbá wa, mo mọ̀ pé wọn ò ní sọ̀rọ̀ torí olóye onílàákàyè ọlọ́gbọ́n ọba ni wọ́n. Àwọn náà ni ọba tí mò ń sọ nípa èyí, Ọba Adéyẹyè Ẹniìtàn Ọjájá. Wọn ò kúkú ní sọ̀rọ̀ torí olóye ọba ni wọ́n, ọba tó lóye tó ní làákàyè òun ni wọ́n. Mo wá fi àkókò yìí sọ fún gbogbo ojú tó wò pé ojú wo lẹ̀yin fi rí sí gbogbo awuyewuye náà wípé Ọọ̀ni o, ó ju Aláàfin Ọ̀yọ́ lọ. Aláàfin Ọ̀yọ́ ó ju Ọọ̀ni lọ. Ojú wo lẹ̀yin fi ń wò gbogbo ará ilé tó ń wò mí? Bó bá ṣe rí lójú titi yín nínú comment section, ẹ jọ̀ọ́ ẹ bá tẹ àtẹ̀jíṣẹ́ kí ẹ bá sọ sí ibẹ̀ bó bá ṣe rí ní ojú yín. Mo kí wa wípé a tún pàdé láyọ̀ àtàlàfíà. Gbogbo àwa tó ń ṣe ìṣẹ̀ṣe lénìí, ìṣẹ̀ṣe á gbé wa o. Ẹ pàdé wa lórí YouTube channel Yorùbá Frontline TV. Ẹ ṣé, ire o.